A kú déédé àsìkò yìí, àkójọpọ̀ ìròyìn ọ̀sẹ̀ la mú wá fún yín. Orúkọ tèmi ni Ọmágbémisọ́lá Ọmọlọ́rọ̀mádẹ. Gómìnà ìpínlẹ̀ Adamawa Ahmadu Fintiri ti pe àkíyèsí ààrẹ Bọ́lá Tinubu sí ìṣòro tó ń da orílẹ̀-èdè láàmú. Ó ní kí ó tètè wá ojútùú nítorí ìrètí pípẹ́ a máa mú ọkàn ṣáko lọ. Gómìnà sọ ọ̀rọ̀ wọ̀nyí lórí ẹ̀rọ amóhùnmáwòrán nígbà tí ó ń fèsì sí ìfẹ̀hónúhàn fòpin sí ìjọba tí kò dára end bad governance. Ó ní kí ìjọba tètè dá ará ìlú lóhùn. Gẹ́gẹ́ bí adarí ìlú, àwọn tí ó wà nídìí ìṣèjọba kò gbọdọ̀ máa fi gbogbo ìgbà gbọ́ ọ̀rọ̀ ará ìlú nìkan ṣùgbọ́n gbé ìgbésẹ̀ lé e lórí. Ọ̀jọ̀gbọ́n akàwé-gboyè Wọlé Ṣóyínká ti bu ẹnu àtẹ́ lu ààrẹ Bọ́lá Tinubu lórí bí ó ṣe kọ̀ láti sọ̀rọ̀ lórí ìṣekúṣe tí àwọn agbófinró ṣe àwọn olùfẹ̀hónúhàn. Ṣóyínká kọ̀rọ̀jú sí bí ààrẹ ṣe fo ọ̀rọ̀ bàǹtàbanta bẹ́ẹ̀ nínú ọ̀rọ̀ ìyànjú rẹ̀ sí ọmọ orílẹ̀-èdè. Ó ní ohun tí a ti ń gbọ́ tẹ́lẹ̀ láti ẹ̀yìn wá ni ààrẹ tuntun sọ láì mẹ́nuba kókó ọ̀rọ̀ àti ohun tí ó ń bí àwọn ọ̀dọ́ nínú. Ààrẹ ológun àná Ọ̀gágun Ibrahim Babangida ti yọ ara rẹ̀ kúrò nínú ìròyìn àhesọ tí wọ́n ń gbé pòyì ẹnu lórí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ wípé ó fi ọwọ́ sí ìṣèjọba ológun ju ti ìjọba tiwantiwa lọ. Nínú àtẹ̀jáde ni Babangida ti ṣàlàyé wípé ayédèrú ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ tí ó gbé orúkọ Babangida ni wọ́n fi gbé àtẹ̀jíṣẹ́ tí ó tako ìjọba tiwa sí orí ẹ̀rọ ayélujára pẹ̀lú àwòrán ológun láti fi dá wàhálà sílẹ̀ àti ìtàbùkù sí àgbà ọ̀jẹ̀. Àtẹ̀jáde náà ṣàlàyé wípé Babangida ní ìgbàgbọ́ wípé sáà ológun ti kọjá tipẹ́tipẹ́. Ìwúrí ni ó jẹ́ fún wípé ìjọba tiwantiwa ti fi ẹsẹ̀ múlẹ̀ láti ọdún 1999 tí ó fún wa ní ìṣèjọba tí sáà rẹ̀ gùn jùlọ láti ìgbà òmìnira. Ó wáá rọ àwọn akọ̀ròyìn kí wọ́n ṣe ìwádìí fínífíní kí wọ́n tó ṣe àfihàn ìròyìn tó ní í ṣe pẹ̀lú Babangida. Ọjọ́ Ajé tí ó kọjá ní ààrẹ Bọ́lá Tinubu ní ìpàdé ìdákọ́ńkọ́ pẹ̀lú àwọn olórí ológun àti ẹ̀ka àjọ ológun paramilitary ní ilé agbára ìlú Àbújá. Ìpàdé yìí wáyé lẹ́yìn tí ààrẹ Tinubu sún ìpàdé ìgbìmọ̀ òṣìṣẹ́ FEC síwájú. Níbẹ̀ ni wọ́n ti jíròrò lórí ìfẹ̀hónúhàn fòpin sí ìjọba tí kò dára tó ń lọ lọ́wọ́ àti bí àwọn jàǹdùkú ṣe já ìfẹ̀hónúhàn gbà mọ́ wọn lọ́wọ́. Lẹ́yìn ìpàdé ni olórí ológun agbèfọ́ba Ọ̀gágun Christopher Musa kéde wípé ìfẹ̀hónúhàn oníwọ́ọ́rọ́wọ́ tí wọ́n bẹ̀rẹ̀ ni àwọn ọ̀daràn ti gbà mọ́ wọn lọ́wọ́ tí ó ti wá yọrí sí olè jíjà káàkiri. Èyí tí ó jẹ́ iléeṣẹ́ ológun lógún jùlọ ní ti àsíá ilẹ̀ òkèèrè tí wọ́n ń ta sókè láàrin orílẹ̀-èdè. Musa ní èyí kò ṣe ìtẹ́wọ́gbà rárá. Ó ní èyí jẹ́ ìdójútì orílẹ̀-èdè treason gẹ́gẹ́ bí ìlànà òfin. Bákan náà ni ó sọ̀rọ̀ lórí ìdìtẹ̀gbàjọba bí ó ti fìdí ẹ̀ múlẹ̀ wípé gbogbo ẹ̀ṣọ́ aláàbò ni ó ti wà lójúṣù láti dáàbò bo ìjọba tiwantiwa lórílẹ̀-èdè. Bí ìfẹ̀hónúhàn fòpin sí ìjọba tí kò dára ṣe ń lọ lọ́wọ́, akọ̀wé àjọ alámòójútó ẹ̀tọ́ ará ìlú National Human Rights Commission NHRC Dókítà Toni ti bu ẹnu àtẹ́ lu bí wọ́n ṣe ìdáwọ́kọ̀ sí ìfẹ̀hónúhàn oníwọ́ọ́rọ́wọ́, ìkórajọ ẹ̀tọ́ àti sọ̀rọ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ pẹ̀lú àwọn ìgbésẹ̀ mìíràn tí ó lòdì sófin láti ọ̀dọ̀ àwọn agbófinró. Ojukwu kọ̀rọ̀jú sí bí wọ́n ṣe fi agídí lé àwọn olùfẹ̀hónúhàn àti akọ̀ròyìn tí èyí yọrí sí ìfarapa. Ó ní èyí jẹ́ títẹ ẹ̀tọ́ ọmọ ènìyàn mọ́lẹ̀ lábẹ́ òfin ilẹ̀ Nàìjíríà. Wọ́n wá rọ ọmọ orílẹ̀-èdè kí wọ́n ṣe àgbékalẹ̀ pẹ̀lú ẹ̀rí tó múnádóko gbogbo ibi tí ìfìyàjẹni àti ìṣèlódì sí ẹ̀tọ́ aráàlú bá ti wáyé láti ọ̀dọ̀ àwọn agbófinró kí wọ́n fi ránṣẹ́ sí àjọ NHRC. Ọ̀gá àgbà fún àjọ ẹ̀ṣọ́ aṣọ́bodè NCS Bashir Adeniyi ti kéde wípé ìjọba àpapọ̀ ti fagi lé owó ìrìnnà ní sísan fún àwọn oúnjẹ tí wọ́n ń kó wọlé láti òkè òkun láti mú àdínkù bá ọ̀wọ́ngógó oúnjẹ lórílẹ̀-èdè. Níbi ìpàdé pẹ̀lú àwọn ọ̀gá-lọ́gàá nídìí iṣẹ́ ológun àti ààrẹ Bọ́lá Tinubu tí ó wáyé ní ọjọ́ Ajé ni wọ́n ti sọ ọ̀rọ̀ wọ̀nyí ní ìlú Àbújá.
Adéníyì ní ìfẹ̀hónúhàn tí ó wáyé dá lórí ọ̀pọ̀lọpọ̀ nǹkan, lára rẹ̀ ni ebi. Wọ́n sì ṣe àwárí wípé púpọ̀ lára oúnjẹ tá à ń jẹ lórílẹ̀-èdè ló ń wá láti òkè òkun, èyí á sì máa gba àkókò díẹ̀. Ọ̀kan lára ìgbésẹ̀ ààrẹ láti mú àdínkù bá ìṣòro oúnjẹ ni láti fagilé owó ìrìnnà oúnjẹ fún ìgbà díẹ̀. Àwọn sì ní ìgbàgbọ́ wípé láìpẹ́ ìgbésẹ̀ yìí yóò mú àdínkù bá owó oúnjẹ lọ́jà. Ìjọba ìpínlẹ̀ Ondo ti gbà láti san náírà 70,000 owó oṣù òṣìṣẹ́ tó kéré jù. Ọ̀rọ̀ wọ̀nyí wáyé ní ìpínlẹ̀ Ondo lẹ́nu Báyọ̀ Philip tí í ṣe olórí òṣìṣẹ́. Ó ní gómìnà Lucky Ayédatiwa ti sọ àsọdájú wípé ìṣèjọba rẹ̀ kò ní ṣe ohun tí ó kéré sí ohun tí ìjọba àpapọ̀ bu ọwọ́ lù gẹ́gẹ́ bí owó oṣù òṣìṣẹ́ tó kéré jù. Wọ́n ní kí ààrẹ tó bu ọwọ́ lu àdéhùn owó oṣù òṣìṣẹ́ tó kéré jù ni gómìnà ti pinnu láti san iyekíye tí wọ́n bá pinnu lé lórí láti san. Bí ó ti gbóríyìn fún ìṣèjọba gómìnà tí ó ń fi gbogbo ìgbà kàn sí àwọn tí ọ̀rọ̀ kàn, ìdí nìyí tí ará ìpínlẹ̀ kò ṣe bá wọn gùnlé ìyanṣẹ́lódì láàrin ìpínlẹ̀. Ìyá àgbàlagbà kan pẹ̀lú ọmọkùnrin rẹ̀ àti ọmọ-ọmọ rẹ̀ méjì ni a gbọ́ wípé wọ́n di olóògbé lẹ́yìn tí wọ́n jẹ àmàlà tí wọ́n fura sí wípé májèlé wà nínú rẹ̀ ní ìlú Èrúdà, ìjọba ìbílẹ̀ Ìwọ̀-oòrùn Ìlọrin, ìpínlẹ̀ Kwara. Kọmíṣánná fún ìlera Dókítà Amina El-Imam ni ó fìdí ìṣẹ̀lẹ̀ yìí múlẹ̀ níbi ìpàdé pẹ̀lú àwọn akọ̀ròyìn. Ó ní gbogbo òṣìṣẹ́ ìlera iléeṣẹ́ ìjọba ni ó ṣe àbẹ̀wò sí ìlú yìí lẹ́yìn tí wọ́n gbọ́ nípa àjálù burúkú tí ó dé bá ìdílé yìí lẹ́yìn jíjẹ láfú àmàlà tí wọ́n fi pákí ṣe. El-Imam tẹ̀síwájú wípé ó ṣeé ṣe kí ó jẹ́ wípé àmàlà oníláfú yìí ni ó ṣekú pa wọ́n nítorí nǹkan kan ò ṣe àwọn tí ó jẹ àmàlà iṣu tí kò ní láfú nínú. Bákan náà ni wọ́n ṣe àkíyèsí wípé agbègbè ìlú yìí kò ní ìmọ́tótó tó. Ó ní èyí jẹ́ májèlé oníkẹ́míkà tí ó wáyé látàrí àìṣàmójútó oúnjẹ ọ̀hún dáadáa níbi wọ́n ti ń pèsè rẹ̀ under processed cassava. Ààrẹ Bọ́lá Tinubu ti bu ọwọ́ lu ìyànsípò ẹni 7 gẹ́gẹ́ bí adarí fún àjọ ìjọba lábẹ́ Federal Ministry of Humanitarian Affairs, Disaster Management and Social Development. Nínú àtẹ̀jáde ni amúgbálẹ́gbẹ̀ẹ́ ààrẹ Àjùwìngé Lálé ti ṣàlàyé wípé ìgbésẹ̀ yìí wáyé láti lè tètè pèsè ohun amáyédẹrùn fún ọmọ orílẹ̀-èdè kí iṣẹ́ ìdàgbàsókè ìgbáyégbádùn aráàlú lè yá kánkán. Iléeṣẹ́ ológun ti fìdí ẹ̀ múlẹ̀ wípé àwọn ti fi ọwọ́ ṣìkún òfin mú òṣìṣẹ́ ológun tí ó yìnbọn pa ọmọdékùnrin ọmọ ọdún 16 Ismail Muhammad níbi ìfẹ̀hónúhàn tó ń lọ lọ́wọ́ ní ìpínlẹ̀ Kaduna. Ìwádìí sọ ọ́ di mímọ̀ wípé ọmọdékùnrin yìí di olóògbé nígbà tí ikọ̀ ológun ya wọ abúlé Samaru ní ìpínlẹ̀ Zaria nígbà tí wọ́n lọ ṣe ìkọlù sí àwọn tó ń ṣe ìfẹ̀hónúhàn. Nínú àtẹ̀jáde ni agbẹnusọ iléeṣẹ́ ológun Onyema Nwachukwu ti ṣàlàyé wípé ikọ̀ ológun gba ìpè pàjáwìrì wípé àwọn jàǹdùkú ti kórajọ lọ́pọ̀ yanturu ní Samaru. Bí wọ́n ṣe ń sun táyà ni wọ́n ń ju òkò fún agbófinró. Lójú ẹsẹ̀ ni ikọ̀ ológun ta mọ́ra tí wọ́n fi dé ibẹ̀. Bí wọ́n ṣe dé ibẹ̀ ni àwọn jàǹdùkú gbìyànjú àti ṣe ìkọlù sí ikọ̀ ológun. Èyí ló mú ológun yìnbọn ìkìlọ̀ láti fi lé wọn sẹ́yìn kí wọ́n tó yìnbọn pa Ismail Muhammad. Ṣùgbọ́n bàbá ọmọdékùnrin yìí Malam Muhammad ṣe ẹ̀sùn wípé àwọn ológun tẹ̀lé ọmọ rẹ̀ délé kí wọ́n tó yìnbọn pa. Níbi ìfọ̀rọ̀wánilẹ́nuwò pẹ̀lú àwọn akọ̀ròyìn ni Muhammad ti sọ wípé àwọn ológun tí wọ́n ń lé àwọn èrò sẹ́yìn ni wọ́n lé ọmọ òun délé kí wọ́n tó fìbọn pa á. Bákan náà ni ìyá olóògbé Zainab Sani náà ṣàlàyé wípé Ismail ń ṣeré níta pẹ̀lú àwọn ọ̀rẹ́ rẹ̀ àti ìbátan níwájú ilé kí wọ́n tó rí àwọn ológun tí wọ́n ń bọ̀ lọ́ọ̀kan wọn, tí ọ̀kan nínú àwọn ológun yìí nawọ́ ìbọn sí wọn. Kíá ni wọ́n súré wọ inú ilé tí wọ́n tilẹ̀kùn. Ó ní níṣe ni àwọn ológun yìí yìnbọn sí ẹnu ọ̀nà tí wọ́n fi ìbọn pa Ismail. Ẹgbẹ́ Safe Public Education Campaigns (PEC) ti ń béèrè fún ìyọ̀ǹda Comrade Michael Lenin pẹ̀lú àwọn ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn yòókù tí wọ́n mú pẹ̀lú rẹ̀ láàrin ìfẹ̀hónúhàn fòpin sí ìjọba tí kò dára tó ń lọ lórílẹ̀-èdè.
Nínú àtẹ̀jáde ní alákòóso ẹgbẹ́ Comrade Vivian Bello ti bu ẹnu àtẹ́ lu ìgbésẹ̀ àwọn ológun àti agbófinró. Wọ́n ní ìròyìn tí àwọn gbọ́ ni wípé Lẹ́nìnì pẹ̀lú àwọn ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn méjì tí orúkọ wọn ń jẹ́ Mossack Sadiq àti Sankara ni wọ́n gbé ní ọ̀nà tí kò bójúmu ní ilé wọn tí wọ́n sì gbé wọn lọ láì rí wọn bá sọ̀rọ̀ láti ìgbà náà. Ẹgbẹ́ yìí wá ń béèrè fún ìyọ̀ǹda gbogbo wọn tàbí kí wọ́n gbé wọn re ilé-ẹjọ́ bí wọ́n bá lẹ́jọ́ bá wọn rò. Ìjọba àpapọ̀ ti sọ wípé $600 mílíọ̀nù ní orílẹ̀-èdè ń ná lórí kíkó epo wọlé láti òkè òkun lóṣooṣù. Wọ́n ní ọ̀pọ̀ owó níná yìí ń wáyé látàrí àwọn orílẹ̀-èdè lágbègbè tí àwọn náà ń jẹ nínú àǹfààní epo tí orílẹ̀-èdè ń kó wọlé. Mínísítà fún ìṣúná àti alámòjútó ọrọ̀ ajé orílẹ̀-èdè Wálé Ẹdùn ni ó ṣe àfihàn yìí níbi ìfọ̀rọ̀wánilẹ́nuwò orí ẹ̀rọ amóhùnmáwòrán AIT. Ẹdùn ṣàlàyé wípé èyí ni ó fà á tí Ààrẹ Bọ́lá Tinubu ṣe yọ ìrànwọ́ epo nítorí ìjọba kò mọ iye epo tí orílẹ̀-èdè ń lò. Ẹdùn ní kì í ṣe ara wa nìkan ni à ń ra epo fún lórílẹ̀-èdè. Ìlà oòrùn, ìwọ̀ oòrùn àti àríwá Áfíríkà gbogbo wọn ló ń jẹ nínú àǹfààní epo tí orílẹ̀-èdè Nàìjíríà ń kó wọlé láti òkè òkun. Ìdí nìyí tí wọ́n fi ń béèrè wípé ìgbà wo ni àwọn fẹ́ ṣe èyí dà. Ó ní orílẹ̀-èdè gbọ́dọ̀ gbé ìgbésẹ̀ láti gbógun ti ìṣòro yìí nítorí ó ń dí ìdàgbàsókè ọrọ̀ ajé lọ́wọ́. Abubakar Mohammed tí í ṣe mínísítà fún ìdàgbàsókè Niger Delta ti fi ẹ̀sùn kan gómìnà ìpínlẹ̀ Edo Godwin Obaseki wípé ó ń ṣe màdàrú pẹ̀lú ìrẹsì tí ìjọba àpapọ̀ kó fún wọn láti pín fún ará ìlú kí ará ìlú lè lérò wípé èyí wá láti ọ̀dọ̀ ìjọba ìpínlẹ̀ Edo. Níbi ìfọ̀rọ̀wánilẹ́nuwò lórí ẹ̀rọ amóhùnmáwòrán Channels ni mínísítà ti sẹ́ àhesọ wípé ìjọba àpapọ̀ kọ̀ láti mú ìlérí rẹ̀ ṣẹ lórí ogún ọkọ̀ ìrẹsì fún ìpínlẹ̀ 36 pẹ̀lú olú ìlú Àbújá láti fi mú àdínkù bá ọ̀wọ́ngógó oúnjẹ lórílẹ̀-èdè. Mohammed sọ wípé òun wò lórí ẹ̀rọ amóhùnmáwòrán bí àwọn tí wọ́n ń ṣe ìfẹ̀hónúhàn ṣe já wọ ilé ìkẹ́rùsí tí wọ́n sì kó àpò ìrẹsì tí àwọn ìpínlẹ̀ kan kọ̀ láti pín fún ará ìlú. Ṣùgbọ́n nígbà tí ó ń fèsì, amúgbálẹ́gbẹ̀ẹ́ gómìnà ìpínlẹ̀ Edo Kúsú Ọ̀sàgì ní Mohammed kàn ń gbìyànjú àti ṣi ará ìlú lọ́kàn ni. Olóṣèlú, ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn àti àwọn tí ọ̀rọ̀ kàn ni wọ́n ti kọ̀ròjú sí ìkọlù tí ó wáyé sí olú iléeṣẹ́ àjọ NLC ní alẹ́ Ọjọ́rú ní ìlú Àbújá, tí àwọn kan ní ó ní í ṣe pẹ̀lú ìfẹ̀hónúhàn tako ìṣẹ́ tí ó wáyé jákèjádò orílẹ̀-èdè. Bí ó tilẹ̀ jẹ́ wípé àjọ ọ̀tẹlẹ̀múyẹ́ DSS sẹ́ ẹ̀sùn tí wọ́n fi kàn wọ́n wípé àwọn ni ó lọ́wọ́ nínú ìkọlù tí ó wáyé. Nínú àtẹ̀jáde láti ọwọ́ agbẹnusọ àjọ DSS Peter Afunaya ni wọ́n ti fi ìgboyà sọ wípé àwọn kò lọ́wọ́ nínú ìkọlù tí ó wáyé sí olú iléeṣẹ́ àjọ NLC ní Àbújá ní alẹ́ Ọjọ́rú. Lára àwọn tí ó bu ẹnu àtẹ́ lu ìṣẹ̀lẹ̀ yìí láti rí aṣòfin àná Sínátọ̀ Shehu Sani, igbákejì ààrẹ ìjẹta Abubakar Atiku, akẹgbẹ́ rẹ̀ láti ẹgbẹ́ òṣèlú Labour Peter Obi, àjọ Amnesty International, Trade Union Confederation ITUC, àwọn agbẹjọ́rò àti ẹgbẹ́ ará ìlú Civil Society CSOs. Lọ́gán tí ìṣẹ̀lẹ̀ yìí wáyé ní àjọ òṣìṣẹ́ béèrè fún ìwádìí sí ìkọlù yìí láti ọ̀dọ̀ àjọ ilẹ̀ òkèèrè bí wọ́n ti ṣe àpèjúwe ìṣẹ̀lẹ̀ yìí ní èyí tí ó léwu fún ìjọba tiwantiwa. Gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ Ṣèyí Mákindé ti sọ gbangba wípé ìpínlẹ̀ Ọ̀yọ́ kò gba $570 billion lọ́wọ́ ìjọba àpapọ̀. Níbi ọ̀rọ̀ ìyànjú Ààrẹ Bọ́lá Tinubu ni ó ti sọ fún ọmọ orílẹ̀-èdè wípé àwọn ti pín $570 billion fún ìpínlẹ̀ 36 láti fi ṣe àtìlẹ́yìn ìgbáyégbádùn fún ará ìlú. Nígbà tí ó ń fèsì, Mákindé ní wọ́n ń gbé owó yìí fúnra wọn ni. Owó tí ààrẹ ń sọ nípa rẹ̀ jẹ́ lára owó tí World Bank fi ṣe ìrànlọ́wọ́ tí wọ́n pè ní NGKS fún iṣẹ́ àkànṣe Resort Intervention. Wọ́n ṣe èyí fún ìrànlọ́wọ́ kúrò nínú ràbàràbà tí COVID-19 dá sílẹ̀. Ó ní ìpínlẹ̀ ti kọ́kọ́ lo owó wọn fún iṣẹ́ àkànṣe yìí kí wọ́n tó dá a padà fún wọn.
Ọmọ ẹgbẹ́ agbábọ́ọ̀lù àná fún orílẹ̀-èdè Nàìjíríà Emmanuel Amuneke ni wọ́n ti ṣíṣọ lójú gẹ́gẹ́ bí akọ́nimọ̀ọ́gbá tuntun fún Nigeria National League (NNL) láti ọ̀dọ̀ Atland ilẹ̀ Warri. Gómìnà ìpínlẹ̀ Imo Hope Uzodinma ni ó ṣíṣọ lójú akọ́nimọ̀ọ́gbá fún FIFA Under-17 World Cup àti alámòjútó àná fún Tanzania National Team ní ọ́fíìsì rẹ̀ bíi alámòjútó Nas Millionaires. Ó ní inú òun dùn láti kéde ọ̀gbẹ́ni Emmanuel Amuneke, ìlúmọ̀ọ́ká akọni ẹlẹ́sẹ̀ ayò láti ìpínlẹ̀ Imo gẹ́gẹ́ bí olórí akọ́nimọ̀ọ́gbá nítorí iṣẹ́ àṣesẹ́yìn rẹ̀ ń fọn rere. Adarí orílẹ̀-èdè Bangladesh Sheikh Hasina ti kọ̀wé fi ipò sílẹ̀ bí ó ti fi orílẹ̀-èdè sílẹ̀ lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ọ̀sẹ̀ tí wọ́n fi ń ṣe ìfẹ̀hónúhàn tó ń la ẹ̀mí lọ. Bí ó tilẹ̀ jẹ́ wípé kò sí àkọọ́lẹ̀ láti iléeṣẹ́ adarí lórí ìgbésẹ̀ Hasina, ìròyìn jábọ̀ wípé Hasina pẹ̀lú ìbátan rẹ̀ ni wọ́n rin ìrìnàjò ológun lọ ìwọ̀-oòrùn Indian ní ìwọ̀-oòrùn Bengal. Síwájú àkókò yìí ni ìjọba ní kí wọ́n gbégi dí gbogbo ìlà ìbánisọ̀rọ̀ bí àwọn olùfẹ̀hónúhàn ṣe ké sí gbogbo ìlú kí wọ́n darapọ̀ mọ́ wọn fún ìrìn lọ sí Dhaka. Ọjọ́ Ajé ni ọkùnrin bíi obìnrin Idris Okuneye tí gbogbo ènìyàn mọ̀ sí Bobrisky gba ìyọ̀ǹda kúrò nínú ọgbà ìwà àtúnṣe Kirikiri ní ìpínlẹ̀ Èkó. Nígbà tí ó ń bá akọ̀ròyìn sọ̀rọ̀ ní kété tí ó gba ìyọ̀ǹda ni Bobrisky gba ọmọ orílẹ̀-èdè ní ìmọ̀ràn kí wọ́n tẹ̀lé òfin orílẹ̀-èdè kí wọ́n sì bọ̀wọ̀ fún owó náírà. Okuneye ní gbogbo ìgbà ni kí wọ́n máa bọ̀wọ̀ fún owó náírà kí wọ́n má bàa di bàbá onílé nínú ọgbà ẹ̀wọ̀n Kirikiri. Kókó ní ìwé ìròyìn tòní kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi ní ọjọ́ Ajé Monday fún àkọ́tún ìròyìn. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àkíyèsí yín ránṣẹ́ kí ẹ sì bá wa subscribe sójúnà wa lórí YouTube kí kókó inú ìwé ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.